lọ́jọ́ kọkànlá oṣù kọkànlá ọdún 1929 ẹ̀kọ́ ọ̀lẹ̀ dáadáa o ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún 1929 èèyàn the 11th of November 1929 ní gbogbo Nàìjíríà ló máa mì tìtì kódà tí gbogbo àgbáyé gan gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà nígbà táwọn obìnrin Nàìjíríà dá wàhálà sílẹ̀ pẹ̀lú àwọn òyìnbó amúnisìn tó sì fi ẹ̀mí ọ̀pọ̀ èèyàn àti dúkìá tó fi ṣòfò lásìkò táwọn wí yìí. Ǹjẹ́ níbo lẹ́yìn wà, níbo lẹ́yìn gbé, ọmọ ọdún mélòó lẹ́yìn, àbẹ́yìn ò tí ì dáyé nígbà náà ni? Ọdún tá a wà yìí gan-an níṣẹ̀lẹ̀ tá a fẹ́ gbéyẹ̀wò yìí yóò pọ̀dún 95 years, èyí tó túmọ̀ sí pé púpọ̀ nínú àwọn tó ń ka ìṣẹ̀lẹ̀ yìí ni kò tí ì tó ń gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí ni ò tí ì dáyé rárá. Bàbá sì rí àwọn tó ti dáyé tó ń ka abala yìí lọ́sẹ̀ tó ń wo tẹlifíṣàn yìí, a jẹ́ pé wọn yóò sì kéré púpọ̀ tí wọn kò sì lè tí ì gbẹ́jú dáadáa. Lọ́dún 1929 tá à ń wò yìí, ojú sì dúdú gan, bẹ́ẹ̀ Nàìjíríà ò tí ì gbòmìnira o, tó jẹ́ pé àwọn òyìnbó amúnisìn ló ń ṣàkóso Nàìjíríà. Ṣá o lásìkò táwọn òyìnbó ṣèjọba yìí, owó orí tó ń pè ní tax wọ́n mú un lọ́kùnkúndùn o, ṣùgbọ́n ó jẹ́ pé àwọn ọkùnrin ni wọ́n máa ń gbowó orí lọ́wọ́ wọn tí wọ́n sì máa ń yọ àwọn obìnrin sílẹ̀. Bó ṣe wá dọjọ́ kejìdínlógún ìyún inú oṣù kọkànlá ọdún 1929 níṣẹ̀lẹ̀ tó bí ìṣẹ̀lẹ̀ tí a fẹ́ gbéyẹ̀wò yìí, èyí tí kò lè parí nínú ìtàn Nàìjíríà ṣẹlẹ̀ o. Kó lè yé yín dáadáa, lásìkò táwọn òyìnbó darí Nàìjíríà yìí, wọ́n láwọn aṣojú tí wọ́n máa ń yàn láti máa bá wọn gba owó orí tàbí jíṣẹ́ tí wọ́n bá ní fún àwọn aráàlú. Warrant chief ni wọ́n máa ń pè wọ́n, tí a sì lè pè wọ́n ní ajẹ́lẹ̀ tí àwọn aláàfin Ọ̀yọ́ máa ń lò ní ìlú kọ̀ọ̀kan láyé àtijọ́. Bó tilẹ̀ jẹ́ pé àwọn òyìnbó wà lára àwọn ajẹ́lẹ̀ tá à ń wí yìí, ṣùgbọ́n táwọn ọmọ Nàìjíríà náà wà nù wọn. Nínú oṣù kọkànlá ọdún 1929 yìí làwọn òyìnbó wá fẹ́ ṣètò kànìyàn ní Nàìjíríà, tó sì jẹ́ pé nítorí èyí lọ́kan lára àwọn ajẹ́lẹ̀ wọn torúkọ ẹ̀ ń jẹ́ Mark Emerewa tó jẹ́ ọmọ Nàìjíríà ló fi lọ sílé obìnrin kan tó ń jẹ́ Nwanyeruwa nílùú Aba, ìyẹn nílẹ̀ Ìgbò. Opó ni obìnrin tá à ń wí yìí, ìyún Nwanyeruwa, tó sì jẹ́ pé látìgbà tí ọkọ ẹ̀ ti kú ló ti ń dá bùkátà òun àtàwọn ọmọ ẹ̀ gbé. Bí Mark ṣe dé ọ̀dọ̀ ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ni máa ka àwọn ewúrẹ́, àgùntàn àtàwọn nǹkan ọ̀sìn tó ní. Nígbà tí Nwanyeruwa tó sì mọ nǹkan tí èyí túmọ̀ sí pé wọ́n fẹ́ máa gbowó orí lọ́wọ́ àwọn nǹkan ọ̀sìn tó ń sìn ni ló máa fa ìbínú yọ. Ṣé lásìkò tá a sì ń sọ yìí, àwọn òyìnbó máa ń ka iye nǹkan ọ̀sìn téèyàn ní láti fi gba owó orí ni, tó sì jẹ́ pé èyí gan ló bí Nwanyeruwa nínú. Lẹ́sẹ̀kẹsẹ̀ lobìnrin opó náà kọjú sí Mark tó sì béèrè pé ṣèbópó ni ìyá tiẹ̀ náà, ṣé o ti ka àwọn nǹkan ọ̀sìn ìyá ẹ̀? Nígbà tí Mark ìyẹn oníṣẹ́ àwọn òyìnbó mọ̀ pé Nwanyeruwa rán òun sílẹ̀ ni, inú mà bí ìtọ́rọ̀ sí ìdìjà láàrin àwọn méjèèjì. Lẹ́yìn tí wọ́n jà ní Nwanyeruwa bínú lọ sọ́dọ̀ àwọn obìnrin ẹgbẹ́ ẹ̀ níbi tí wọ́n ti ń ṣèpàdé lórí awuyewuye tí wọ́n ń gbọ́ pé àwọn òyìnbó ti fẹ́ máa gba owó orí lọ́wọ́ àwọn obìnrin, tó sì fi ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tó wọn létí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Nwanyeruwa àti Mark yìí gan ló jẹ́ káwọn obìnrin ìlú Aba fa ìbínú yọ, tí wọ́n sì ń pàrokò ránṣẹ́ sí gbogbo àwọn obìnrin ìlú náà nípasẹ̀ ewé igi ọ̀pẹ palm tree leaf. Báwọn òyìnbó ṣe ń rí ewé igi ọ̀pẹ tí wọ́n sì mọ nǹkan tó túmọ̀ sí ni wọ́n ti ń ya jáde, tí wọ́n fẹnu kò pé àwọn gbọ́dọ̀ bá àwọn òyìnbó jà, káwọn sì fòpin sí owó orí sísan fún àwọn obìnrin, àti pé àwọn kò fẹ́ ajẹ́lẹ̀ mọ́ lọ́dọ̀ àwọn. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ká tó wí ká tó fọ̀, àwọn obìnrin bíi ẹgbẹ̀rún mẹ́wàá ti kó ara wọn jọ 10,000 women. Bẹ́ẹ̀ ni gbogbo wọn jẹ́ ẹ̀yà Ìgbò, Ìjọ, Ògbóni, Andoni, Ibibio àti Efik. Nígbà tí ìfẹ̀hónú àwọn obìnrin yìí bẹ̀rẹ̀, eré làwọn òyìnbó mà pé, ṣùgbọ́n ẹ̀rù padà bà wọ́n nítorí àwọn obìnrin kò kó ara wọn jọ bẹ́ẹ̀ rí nínú ìtàn Nàìjíríà. Fún àǹfààní àwọn ọmọ wa tí wọ́n ń lo tẹlifíṣàn fún ilé-ìwé àtàwọn iṣẹ́ ìwádìí, àwọn obìnrin mẹ́ta tó ṣíwájú ìfẹ̀hónú náà má nígbàgbé yìí ni Nkonia, Nwanedia àti Nwugo. Gbogbo àwọn ilé ẹjọ́ ìbílẹ̀ tíjọba òyìnbó kọ́ sílùú Aba àti agbègbè ẹ̀ àwọn obìnrin má bàjẹ́, tí ọ̀rọ̀ sì dẹnu orí òdìlé. Ó ṣe pàtàkì láti jẹ́ kí ẹ mọ̀ pé wàhálà tàbí ká sọ pé ìjà àwọn obìnrin yìí tó ṣẹlẹ̀ ní oṣù kọkànlá ọdún 1929 sí oṣù kìíní ọdún 1930, ó mà fi ọ̀pọ̀ ẹ̀mí àti dúkìá ṣòfò. Ṣé ẹ rí i pé nǹkan kékeré kọ́ ni nǹkan tá a lè pè lógun abẹ́lé yìí, tó sì jẹ́ pé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí nìṣẹ̀lẹ̀ náà kó sínú wàhálà. Ṣé àwọn òyìnbó kò irú nǹkan bẹ́ẹ̀ rí láyé wọn? Bẹ́ẹ̀ ni wọn kò mọ̀ pé àwọn obìnrin lásán lè ṣe irú nǹkan bẹ́ẹ̀, tí ó sì kó àwọn jagunjagun síta fún wọn. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, bóyá ni a lè rírú ìgbéyàwó obìnrin Aba yìí nínú ìtàn Nàìjíríà mọ́ o, nítorí níṣe ni wọ́n dojúkọ àwọn jagunjagun òyìnbó tí wọ́n jẹ́ ọkùnrin náà, tí wọ́n sì jọ ń para wọn lọ. Bó tilẹ̀ jẹ́ pé obìnrin 55 women ní àkọsílẹ̀ àwọn òyìnbó ní ẹ̀mí wọn bá wàhálà ńlá yìí lọ,
ṣùgbọ́n àwọn obìnrin ìlú Aba jẹ́ kó di mọ̀ pé èèyàn tó lé lọ́gọ́rùn-ún dáadáa 100 women làwọn òyìnbó pa lára wọn. Kì í ṣe pé àwọn obìnrin náà kò pa àwọn ọkùnrin táwọn òyìnbó fi ń bá wọn jà o, ṣùgbọ́n àkọsílẹ̀ ọkùnrin kan ṣoṣo péré làwọn òyìnbó kọ, táwọn obìnrin Aba sì ń jẹ́ kó di mọ̀ pé ọkùnrin tí ò dín ní 50 men làwọn náà fẹ̀mí wọn ṣòfò. Lẹ́yìn tí wàhálà náà parí, ìgbìyànjú àwọn obìnrin yìí so èso rere o, tó sì jẹ́ pé àwọn òyìnbó fòpin sí pé káwọn obìnrin máa sanwó orí. Èyí nìkan kọ́, àwọn òyìnbó tún fagilé àwọn warrant chiefs, ìyẹn àwọn ajẹ́lẹ̀ wọn, tí wọ́n sì yan àwọn obìnrin sípò ńláńlá nínú àkóso àwọn ilé ẹjọ́ tí wọ́n dá sílẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ẹ̀yin ọmọ àsìkò yẹn, ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa àtẹ̀yìntẹ̀ ń lo abala yìí fún iṣẹ́ ìwádìí. Bí ẹ bá gbọ́ tàbí bá nǹkan tí wọ́n ń pè ní Aba Women's Riot, Aba Women's War tàbí the Women's Market Rebellion, tẹ́ ẹ bá pàdé níbikíbi tàbí nínú ìdánwò yín, ìṣẹ̀lẹ̀ tá a gbéyẹ̀wò yìí ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ẹ̀já tó pàdé lọ́jọ́ àbámẹ́ta, ìyẹn ọjọ́ Sátidé, ní agbára Olúwa, nígbà tá a tún mú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè míì tó ti mi orílẹ̀-èdè